ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn. ṣé Aláàfin gan tó ọ̀rọ̀ gbé ló jẹ́ àkọ́bí lọ́kùnrin àdúgbò parí tó àbígbẹ̀yìn Oòduà ní ṣé kìí sọ ọmọ Oòduà ìjẹ́ sọ ọmọ Oòduà ọ̀rọ̀ gún ọmọ Oòduà ló ọ̀rọ̀ láti àgàrẹ̀ ọ̀rọ̀ ìbò disgrace ọ̀rọ̀ gúnlẹ̀ ìjọ lọ́la sí. kò ṣe ọba wo ni o disgrace. àbórí ẹ̀ ti yí ni. ọba wo ni ó kábíyèsí sọ náà náà ẹ bó ṣe kó ọba mọ́kànlá lọ síbẹ̀ yìí ọ̀rọ̀ gúnlẹ̀ kan náà jẹ́ kí mọ́tò ẹ̀ wọlé. àdúgbò wa tó tẹ̀lé Ọọ̀ni gbogbo dúró ni kò sẹ́ni tó ní ìjókòó. ẹ ìmájì Ọọ̀ni ilé bàbá ẹ̀ nílé bàbá ẹ̀ ẹ̀rẹ̀ tí wọ́n ń sọ gbogbo àwọn aláwọ̀ anyway ẹnìkan tó sọ pé most people tó kù lọ́yọ̀ọ́ they are not from here. of course ẹgbẹ́ pé bíi Fúlàní wọ́n ti mix mọ́ àwọn ìkẹrànmẹ́rù báwọn lọ́kùn bẹ́ẹ̀ because kò lè jẹ́ típíkù ọmọ Ọ̀yọ́ kó máa kọ́ máa sí ilé ó dàbí ìgbà tẹ̀yẹ́ wò yẹn lágbólé tí èèyàn dàgbà tó lọ tó dé wọ́n sọ pé ilé àlàpà ilé ìwọ̀n ò lè wọ́ bẹ̀ wọn ò lè dé bẹ̀ ilé náà ti bí wọn lè ju bẹ̀ yẹn lọ tó lè ju bẹ̀ lọ ní tó lè ju àwọn tí ó wà nínú ilé yẹn lọ láyé kò sí ẹ̀wọ̀n ẹ̀gbọ́n wa ní ọmọ wọn ládàgbà sí ṣẹlẹ̀ mo jọba ilé ni mo ti di bàbá wọn bàbá ọba náà tún jẹ́ ṣẹ́gẹ́jẹ̀ bẹ́yẹn wọ́n wá wò wípé kí wọ́n máa wò wípé nígbà tí mo ti jọba yẹn o kí n máa sọ fún ọ pé ọkẹ́rẹ́ mi ò lè bá wọn ṣe mọ́ tàbí mi ò mọ̀ wọ́n rí ní ìgbà yẹn ní náà kó jọba kó máa sọ pé òun mọ́lé bàbá ẹ̀ mọ́ tàbí ojúlé bàbá ẹ̀ lọ ó ṣe máa di lọ ṣé ọ́ọ̀kì kí ni ìpàdé Aláàfin àti Ọọ̀ni sọ́jọ́ra wọn kò jọra wọn kò àtọ̀ iṣẹ́ rẹ̀ ni pé ipò láyé ṣẹ́fẹ̀ láyé àtijọ́ alágbára ló máa ń jẹ ọba alágbára olówó ọdẹ olówó tí olówó bá fẹ́ jẹ́ ó gbọ́dọ̀ fara mọ́ lóògùn ó dẹ̀ gbọ́dọ̀ fara mọ́ àwọn aláàgbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ but tí ọdẹ bá fẹ́ jẹ́ ó ní gbogbo nǹkan tó lè fi jẹ lọ́wọ́ ó lè dédé kó bẹ̀rẹ̀ sí pa gbogbo èèyàn ó dẹ̀ bá sílẹ̀ ok nígbà tó sọ pé ọ̀rọ̀ míyàn jẹ ọba níbi kan jọba níbi sọ wọn fi jẹ́ ni ẹgbọ́n ló fi rẹ̀ jẹ́ ìjọba Ifẹ̀ ìlú tó wá jọba wọ́n rà sí ẹ̀nà nígbà tó lọ jagun káàkiri ni ó ń jagun tó bá ti dé aṣọ rẹ̀ dolórí kò ní èkó jọba bẹ̀ ó dé Ìjẹ̀rò ó dé gbogbo ẹ̀ kó tó dé Ọ̀yọ́ tó wá kọ́ nìyẹn Ọ̀yọ́ kan tó wà ní kọ́kọ́ bẹ̀rẹ̀ àjàngórà kíní kan tó wá sọ́yọ́ lé gan ó ní olórúkọ kan tó ń pe Ọ̀yọ́ yẹn pé so empire yẹn gbà yẹn nígbà táwọn Fúlàní lè fi gbógun tì empire yẹn ti fọ́ ṣẹ́gẹ́dẹ̀ bẹ́ẹ̀ kò sí tó jẹ́ Ọ̀yọ́ empire mọ́ àwọn Fúlàní destroy ẹ wá wo gbogbo àwọn tó ń jẹ Aláàfin ìwé ló strong gan nínú gbogbo wọn ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórí ẹ̀gbọ́n Ṣàngó kí lorúkọ Aláàfin Àjàká kìíní lè kúrò lórí ìwé ẹ̀sìlẹ̀wé náà ó tì mọ́lé náà ó sọ di owó ẹ̀sìlẹ̀wé kí lorúkọ ológun so Ṣàngó náà jẹ́ àwọn kí lorúkọ ẹ̀ tìmí àti bọ́ńkà àwọn òjẹ́ kó gbádùn àwọn náà lè lórí oyè yẹn Aláàfin náà dàbí so àwọn jẹ àwọn kí lorúkọ ẹ̀ àwọn àwọ̀já àwọn Fúlàní Ìlọrin wọ́n lè kúrò bẹ́ẹ̀ kí lorúkọ Abíọ́dún kí ní òjẹ́ kó gbádùn Baṣọ̀run Gáà ló ń jọba lé lórí and there was Aláàfin before Abíọ́dún tí kìíní ní kálọ̀ bẹ́ orí ẹ̀ Ṣàngó àbí kí ló bá Ṣàngó Gáà tí ó torí pé Ṣàngó pé ìyàwó ẹ̀ sọ pé òun wẹ̀ wọ́n sọ pé ẹ̀ tí ẹ̀ jùbá ẹ̀ lọ kí làwọn èèyàn bẹ̀rù lára ilé ìfẹ́ wọn tó ń gbà tí ó dẹ̀ wẹ̀ tó ní kálọ̀ tó bí bàbá àti ìyẹ́ wẹ̀ ó gbé gbà yẹn lé lọ́wọ́ Baṣọ̀run Gáà wá gbọ́ pé ṣẹ́dẹ̀ kan fẹ́ máa pààyàn kiri títì ní bọ́ ṣe gé odidi ọba lọ́wọ́ sẹ́yìn tí wọ́n dé tán bẹ́ orí ẹ̀ ní Baṣọ̀run Gáà bẹ́ orí ẹ̀ ní nígbà tí wọ́n ní Abíọ́dún kó wá jọba ó sá lọ náà ó ń ṣáàkiri náà ramú pẹ̀lú agídí so now wá pé gbogbo àwọn òjòyè pé kí náà fàní ọba tó ń jẹ tí ó sáṣẹ lẹ́nu a máa lọ sílé Baṣọ̀run Gáà lára rọ alọ́ máa dọ̀bálẹ̀ ó ń wọ́ṣìpù Baṣọ̀run Gáà ó lè pẹ́ ń bẹ̀ ẹ̀ńgẹ̀gẹ̀ létà àwọn tó lọ bá pé ẹnìkan wá sọ fún mi pé kó lọ rí jagunjagun kan aṣáájọyọ ìyẹn nìyẹn lọ rí ìyẹn náà kọ náà láti mọ bí agbára Baṣọ̀run Gáà wà wọn kọ́ destroy agbára ẹ̀ kó tó ní pọ́n àtàkẹ́ because of Abíọ́dún ṣẹ́gẹ́tẹ̀ now ẹ wá wo kí lórúkọ ọba yìí nínú wọn nígbà tí Ṣọ̀ún Ògúnmọ́ Ṣọ̀ún fẹ́ pé àwọn ẹ̀bọ̀ra kan tàbí nǹkan tó ń dà wọ́n láwùjọ yìí tí Aláàfin bá lágbára ìwọ ni gbọ́dọ̀ máa fẹ́ tó fẹ́ báwọn ṣe àgùn fún so agbára kò ságbára kankan lọ́yọ̀ọ́ mọ́ agbára jọ ń tara wa gbogbo ẹ̀mọ́ ìjọba tí mo ti kà sílẹ̀
kò ságbára kankan bẹ̀ but ẹ̀ ń pé a máa ń pọ́n àwọn alágbára wa lé sẹ́ni àwọn alágbára wa táwọn pọ́n lé yẹn àwọn ayé ìsìn wọ́n fẹ́ dúró lórí kinní yẹn kí wọ́n máa fi àtàkì àwọn èèyàn ókè báwo la wa Yorùbá ṣe fẹ́ máa bára wa jà lórí ìwọ sọ pé Oòduà ọ̀rọ̀ ní ẹ̀lú bí ẹ̀ náà máa sọ pé ọmọ kan ní Odùduwà bí ọ̀kan bí àbí kí ló dé tẹ̀ máa dárúkọ bàbá yìí wáyé Odùduwà wáyé tẹ̀ máa sọ pé ọmọ ọ̀kan bí kí ló dé tẹ̀ dárúkọ Odùduwà kí ọ̀kan bí máa dárúkọ Odùduwà náà ọmọ yín sì orúkọ yín ló máa dárúkọ kò ní dárúkọ ní mọ́lá àbí ọmọ mi ò ní dárúkọ yín àbí kò sí bí but wọ́n máa bí èèyàn tí èèyàn bá rèèyàn bí èèyàn ó máa wá orúkọ gbajúmọ̀ tó máa jẹ́ torí ẹ̀ ní gbogbo ṣe rá ara wọn mọ́ Odùduwà ọmọ lálejò Odùduwà ẹlòmíì ò mọ ọmọ àbúrò ẹ̀ bí tí ò rírí bẹ́ẹ̀ ni sọ́nà yẹn àbúrò ṣe tọ́jú ẹ̀ àbúrò yẹn gẹ́gẹ́ èyàn máa yàgbà tó bí tán ó jẹ́ wàá mọ iye ibo ọmọ tó jẹ́ sọ́dùdùwà láti tó rí gbogbo àwọn tó ń pera wọn lọ́wọ́ ojú ọkùnrin nìkan kálọ̀ ṣe díẹ̀ tí mẹ́ta lọ sí díẹ̀ káwọ́ ìdílé tó fẹ́ bá wọn tí wọ́n yé tara wọn pé kí ó kẹ̀yẹ káwọ́ Yorùbá máa fi nǹkan yẹ àtàkàrà wa aláwọ̀ máa Yorùbá lè ṣe níjọ àti ìgbà wo Ọ̀yọ́ ti dúró pé ó ní superior ẹ̀kíní lórí Yorùbá nation àbí ní ilẹ̀ Yorùbá ẹ̀tí ìgbà Yorùbá nation ó kẹ́gbẹ́ àtàkàrà tán ṣé Ọ̀yọ́ ò ní gàbálí wa lórí ìgbà wa dé ibi Ọ̀yọ́ kí ni Ọ̀yọ́ ṣe tó tán fi sọ pé ó superior tó superior ìjọba àgbà ló wà ní ilẹ̀ Yorùbá lẹ́yìn. Aláàfin tó kú kò fi ọba àgbà ṣe lẹ́nà. nígbà tó ṣe ìjọba wọn máa wá ṣe pati. wọ́n máa wá sí ìdáná òfin bàbá wa ń ṣe òfin bàbá yẹni sílẹ̀ ó dẹ̀ ṣe ń tútù bàbá náà tó tún tútù bàbá tó tó wà bẹ̀rẹ̀ ìgbà nínú wọn pè é. ẹ wo kò dẹ̀ sí bí ọ̀rọ̀ bó ṣe wà mi ò tí ì rí ọ̀rọ̀ tí ò fẹ́ràn ọ̀rọ̀ tó jẹ́ wípé ọmọ ń rí ọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé bàbá wa lè ẹ ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ so nígbà tí a bá lè máa pọ́n ọ̀rọ̀ wúlé tí kò wọ́n ń tàpá sí ẹ̀gbẹ́ ọjọ́ nílé pé ìwọ làgbà kí ló fi dágbà àti kò tí ì sí kọ́sọ Aláàfin tó lágbára lẹ́yìn àwọn tó lágbára wọn náà ni ọ̀ràn míyàn kankan yìí. àwa ṣe é sì náà Aláàfin náà gbígbẹ̀yìn náà ó ní àbígbẹ̀yìn ọkàn bí àbígbẹ̀yìn ọkàn bí so báwo lẹ́dẹ̀ ṣe fẹ́ àwọn àmúṣe tí agbọ̀dọ̀ tún sílẹ̀ Yorùbá wọn làwọn ìtàkùn tó ti kọ́ pa tó jẹ́ pa ìbúyà rẹ̀ fẹ́ jọ́rún sí ọmọ Ọ̀yọ́ ni Ọ̀yọ́ ló fi gbéga lórí kọ́ máa gbé Ọọ̀ni ká máa tọpá bọ̀ rẹ̀ ọ̀bẹ̀ Odùduwà kí ló ń bọ̀ kí ni Ọọ̀ni fẹ́ ká máa lọ fẹ́ Ọọ̀ni lẹ̀ ẹni tó ní gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ kò yé wọn alábọ̀rẹ̀ náà ní kí ló ń bọ̀ abọ̀rẹ̀ kí ló du àgbésílẹ̀ kan bọ̀ sọ́ba dún fún alábọ̀rẹ̀ àbí olúwa tó dúró àdé ọba méje bí kankan ló wà fẹ́ kábíyèsí ìtàn sọ yìí sẹ́yìn sọ láyé bàbá àti sójà nílẹ̀ láyé bí wọ́n dá tó bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ ọba Lámídì Adéyẹmí gan ẹran kìí ní bàbá rán bàbá àti sójà nílẹ̀ ní bàbá wa Fọlábí ni very close friend wọ́n tó bẹ́ẹ̀ láyé ẹ̀yìn gbọ́ kí jáde gbogbo wàhálà tó wà lẹ́yìn mo sọ náà nínú kílẹ̀ ọba Lámídì Adéyẹmí ló dá sílẹ̀ kò sẹ́ tó gbé náà ojú ọ̀nà ibùdó bàbá wọn gan tán lé kúrò lórí oyè kò tó bẹ́ẹ̀ láti gbé náà ojú ọ̀nà but nígbà tí ọba Lámídì Adéyẹmí ṣe tó ti jẹ òní very close to ọba Adérẹ̀mí òní bàbá máa rán kiri olóòlò máa represent wọn anywhere bàbá fẹ́ ṣe nǹkan ọba Lámídì Adéyẹmí náà máa represent wọn bẹ́ẹ̀ so kò dé kò ń fìfẹ́ ṣeré nígbà tí bàbá wa kú tí bàbá wàjà ó rí òṣìṣẹ́ yẹn tí wọ́n fi jẹ́ acting chairman ṣe pé ọba Adésọjí Adérẹ̀mí ní chairman so nígbà tí bàbá wa wàjà wọ́n fi ọba Lámídì acting chairman nígbà tí wọ́n jẹ ọba tí Síjú Adé débẹ̀ òun rí bíi pé èmi ní senior èmi ní mo kọ́kọ́ jọba síwájú ẹ̀ èmi dẹ̀ ti di acting chairman ó fẹ́ kán sọ̀rọ̀ ní chairman kí Síjú Adé jẹ́ vice tí ipò yẹn àpèrè náà ń sọ̀rọ̀ ń pa ẹ̀ kì í ṣe ìwọ gangan náà ó ti bọ́ sórí àpèrè yẹn ó dẹ̀ gbọ́dọ̀ dúró lórí ẹ̀ ní náà wọ́n á fi Síjú Adé jẹ́ chairman olùkó padà sí vice ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ ló tako bàbá àpé ọba Lámídì Adéyẹmí gan jẹ ọba tí ì bá ń ṣe ọba ìwà ìkíní ọba Síjú Adé was the president if not because of him ọba Lámídì Adéyẹmí ò lè jọba because ṣe pé òfin ní ilẹ̀ Yorùbá tí ọba kò bá kú sórí oyè ìran ẹ̀ ò lè jẹ ọba mọ́ ìwé dẹ̀ ti tóònù bàbá Lámídì Awólọ́wọ̀ dẹ̀ ti kọ́ síbẹ̀ wípé ìran wọn ò gbọ́dọ̀ jẹ ọba mọ́ kí náà dẹ̀ lè ṣe pé kíní ó gbàgbọ́ lọ tí wọ́n try gbogbo ọ̀nà wọ́n ti yan ọba tó máa jẹ́ kíní ẹ̀bọ́ tí ọba Lámídì sáré kiri pé kíní
so ẹni kí lórúkọ máa ti jẹ gómìnà western region nígbà yìí. Adéyínká Adébáyọ̀. Adéyínká ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ Adéyínká Adébáyọ̀ ló ránṣẹ́ sí Prince Ogun Adésíjú Adéga wípé kí làwọn lè ṣe Prince Lamidi ó fẹ́ jẹ ọba lọ́yọ̀ ọba Síjú Adélégbé lè ti táwọn lè ṣe òní wípé tí bàbá ò bá sílé máa sáré jẹ ọba yẹn kó tó di pé wọ́n dé kí ni wọ́n fẹ́ ṣe ó lóun fẹ́ ṣe birthday bàbá lè ní fádọ̀ dìde ìyá ni mọ́dọ̀ dìde òun ò ní ṣe Nàìjíríà London ti máa ṣe ní bàbá ṣe lọ sí bó ṣe láti kẹta bàbá bí bàbá ṣe lọ sí London yẹn fún kí bàbá tó dé ó ti fi bàbá tó jẹ ọba ó ti fún ní. Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.